Ya, auzu billahi minash-shaytanir rajim, bismillahir rahmanir rahim. Mo sáré fẹ́ pass information kan. Ẹ rí pé live and direct. Okanlomo Avenue, Emir Villa. No power like prayer. Àdúrà ló ń gbà. Right now, today is on the 10th. Today is on the 10th of June 2023. Mo sáré pass information kan. Nípa ọ̀rọ̀ boy abiyamọ ayé tù. Ẹ ti understand. Ẹ rí pé mo sọ̀rọ̀ kan níjẹta lórí ọmọ abiyamọ ayé tù yẹn tí ó fò bọ́ta tó pariwo pé Okanlomo o, Okanlomo rán àwọn kinní kan sí mi o, Okanlomo ń lépa ẹ̀mí mi o, Okanlomo ń ṣe gbá o, Okanlomo ń ṣàwo. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí o, Okanlomo ń lépa ẹ̀mí mi o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí o, ẹ ṣàánú mi o, ẹ má jẹ́ kí ìyá tó bí mi fojú sunkún mi o. Okanlomo ń lépa ẹ̀mí mi o, tí bá parọ́ mọ́ Okanlomo kó má dà fún mi láyé. Okanlomo ń lépa ẹ̀mí mi o. Aláàjì onímọ̀lú ló bá mi bẹ̀ lánàá o. Ṣé ti rí ohun tó bá ti ní í ṣe pẹ̀lú pé kí èèyàn máa threaten life èèyàn lábẹ́ òfin tó lágbára ni. Kẹ̀dẹ̀ mọ̀ pé kọ́lọ́n fún ara ẹ̀ kó ṣàánú wa tí Nàìjíríà ń lọ báyìí ló fàdó já sí pé so that kí èèyàn wá fò bọ́ta kó máa pariwo Okanlomo o ìgbà wo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé láì ní ẹ̀rí lọ́wọ́ ihun tó já sí pé èèyàn gbọ́dọ̀ fojú fò ní. Ṣé rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì gbogbo èèyàn ló mọ̀ pé Okanlomo mo ní flexible mind, kò sẹ́ni tó tún lè bomi lórí mídíà tó máa tó Yahya Gambari, mo dẹ̀ dáríjì. Ṣùgbọ́n ohun tó bá fi lè múyàn wu ìwà kan tó fi lè mú àwọn followers ẹ àwọn fans ẹ sọ pé ohun tó ṣe yìí o nǹkan burúkú ni o láti ṣàtúnṣe o, tó bá yarí pé o ò ní ṣe àtúnṣe ó túmọ̀ sí pé irú onítọ̀hún kò tí ì rí second side of the life, kò dẹ̀ tí ì mọ̀ pé òfin tó de gbogbo wa wà ní Nàìjíríà yìí ló fàdé já sí pé mo ti ṣe sùúrù tó, mo dẹ̀ rí wípé ó dàbí pé ó rí pé ohun tóun ṣe yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Mo wá fẹ́ kó mọ̀ pé lábẹ́ òfin Nàìjíríà ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ pé kíyàn parọ́ mọ́yàn, kíyàn dẹ̀ sọ ohun tí ojú yàn ò tó láì nẹ́ẹ̀rí lọ́wọ́ ní Nàìjíríà yìí ìjìyà wà fún. Ló fà tó fi já sí wípé ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo àwa tá à ń wò wá, mo bẹ̀ fi Ọlọ́run ọba bẹ̀ wá, gbogbo tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ ànábì Muhammad lára wa, mi ò rán ẹnikẹ́ni sí láti lọ bá, sọ́dà mi ò rán ẹnikẹ́ni sí láti lọ bá, mi ò dẹ̀ rán ẹnikẹ́ni láti gbèjà mi lórí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n mo bẹ̀ ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ nípa information data yẹ láti ká lè fi tó ìjọba létí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wò pé kó tó di pé ẹni bí ènìyàn bí èèyàn pé mo pé ká kàn ṣe ń tọ́ ọlọ́pàá tó dà ká dẹ̀ kọ́lọ́pàá bẹ́ẹ̀ bá mi kìlọ̀ fún kó dẹ̀ stop ẹ̀, ìyẹn ni mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. But right now mo di pé wọ́n ti tì í lẹ́yìn pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, mo wá rí i pé ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ mọ́ civil direct ni. Mo dẹ̀ fẹ́ kó lè mọ̀ pé ní tó ń pè ní civil lọ bèrè láwọn tó bá mọ̀ ń pa òfin kò ní ṣe pẹ̀lú ọlọ́pàá. The only thing ni pé full address and full name ká pàdé nílé ẹjọ́ straight, kó dẹ̀ mú ẹ̀rí ibi tí mo ti ń lépa ẹ̀mí ẹ̀ pàdé mi nílé ẹjọ́, so that gbogbo defame tó dẹ̀ defame mi náà kó lọ pìpì àbí tí fídíò tèmi náà bá wà lórí péèjì mi tí mo ti defame wọ́n náà lọ mú jáde. Tí ò bá ti rí mú wa let's go to court direct. Mo wá ń bẹ̀ gbogbo ẹ̀yin